ẹ̀yin èèyàn ọ̀rọ̀ bàbá pòfẹ́sọ̀ tí ó wá sọ́dọ̀ Àgbàlá Gabriel ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti ń tú àṣé àgbà yahoo ńlá ni bàbá bàbá ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kún tí wọ́n lù wọ́n ní jìbìtì millions of naira kì í ṣe èèyàn kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta àwọn èèyàn tí wọ́n ń jáde tí wọ́n ti ń sọ oríṣiríṣi tú tí bàbá pa now àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà tí bàbá lù ní jìbìtì tí wàá jáde ẹ̀yin èèyàn wá gbọ́ narration àṣé bàbá ò wọ́ tiẹ̀ tó yẹ kéèyàn ò pt ọlọ́run dáríjì mi tó bá dàbí ẹsẹ̀ now bàbá ẹ̀ wá jáde ó narrate gbogbo ọ̀nà tí bàbá tí wọ́n fi lu jìbìtì owó rọ̀gùnrọ̀gùn ọ̀pọ̀lọpọ̀ millions of naira bákan náà ìyá kan náà tó jáde gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ ń bí àgbà wa ò ní di rádaràda ṣé gbogbo ẹ jẹ́ jẹ́ àṣe dáadáa àtayé ilẹ̀ everybody ó ti mọ̀ gba èrè tó bá ṣe àti ayé yìí everybody ó ti mọ̀ gba èrè ẹ̀ bọ̀mí ìlẹ́jọ́ púpọ̀ tí mo fẹ́ rò mo bó ṣùgbọ́n káre fún ìyálájẹ́ kọ́tù fúnṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ẹ̀yin èèyàn èmi ò ní rojọ́ púpọ̀ ẹ kàn share fídíò yìí gbogbo ibi tí fídíò ti dé ogun àtàn pt bàbá báyìí ni bàbá báyìí ni ẹ pín fídíò yìí kó rìn gidi bàbá ti dá ọ̀ràn tó pọ̀ bàbá sì ti pa àwọn èèyàn lẹ́kún gan tí ì ṣe díẹ̀ ẹ wá gbọ́ díẹ̀ lára ẹ̀ ò lélẹ̀. mo jẹ́ 15 ní ọdún mélòó kan sẹ́yìn. àwọn délé ọmọ ọ̀rọ̀ mi àdúrà wẹ̀ bí òjò èfìdí this baba. Ambassador Wálé Òjòláre tó jẹ́ tètòlì gómìnà Èkìtì lè ṣe. àmọ́ Òjòláre pàdé mi ni wọ́n mọ̀ wọ́n. àwọn ganan pè mí nírọ̀lẹ́ láti rán mi létí pé ṣé mi ìmọ̀ bàbá ẹ̀ ni pé ṣé kóun ṣó nǹkan ló dùnkì mí ní some years back. bẹ́ẹ̀ ni jẹ́ kí n sọ story yẹn fún ẹ dáadáa kí gbogbo àwọn ẹ̀dẹ́ máa gbọ́. I will take it up from tomorrow. Àtàgbàlá Daniel. Àgbàlá Gabriel àti ní kò mọ̀ lọ lẹ́sà o. máa gbọ́ o. I want to caution gbogbo ẹ̀yin tẹ́ wà lórí social media in order not to rubbish àwọn tá a jẹ́ media man. Sympathy tẹ máa ń fi sí àwọn ẹ̀ tẹ́ máa ń ràn lọ́wọ́ ó máa ń jẹ́ kí ẹ̀yin gan fall into temptation. Ìdí tí mo ṣe sọ̀rọ̀ yìí ni pé pé lẹ́wù tí Àgbàlá Daniel ṣe mú ọ̀rọ̀ yẹn ó ti rò pé ò nílò ìrànwọ́ fún ẹni bàbá yìí. Hello, à ń gbọ́ yín ni a fi gbogbo ara gbọ́ ni. Ẹ ṣeun ní ọdún mélòó kan sẹ́yìn mo mọ bàbá yìí tú ọmọkùnrin kan tá à ń pè ní Josie àǹtí kan wà tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láyé Ládọjà wọ́n jẹ́ kọmíṣánná àǹtí Kẹ́mi Jayé Ọba. àǹtí Kẹ́mi Jayé Ọba tó ń kọrin ẹ máa sọ ọdún yìí ó tọ́ bí ọdún mélòó máa bá jẹ́ ká mọ ọdún yẹn. ẹ jáde ká máa bá bọ̀ bẹ́ẹ̀ ẹ mọ ọdún tí bàbá wa Ládọjà ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Josie ni mo sympathize pẹ̀lú pé ó ṣàyíká fún fẹ́ travel bọ́nà wo mo ṣe lè gbà ràn án lọ́wọ́ mo ní mi lórí ọ̀fẹ́ kankan torí mi ò ń tara mi èmi ò ní tí mi bá lórí ọ̀fẹ́ láti ṣe fún yàn mi ò kí n promise. àgbà tó wá di lẹ́bù kan wá introduce máa sí mi pé tú àǹtí òun ló ń ṣe mọ̀tòrá àbúrò àǹtí Kẹ́mi Jayé Ọba ní Josie. bàbá ẹ̀ wá ní ká bá wọn polówó ìgbà yẹn mo cover mo ń ṣe radio and television program ní ìpínlẹ̀ mẹ́fà. Southwest. ètò mẹ́wàá ní ìpínlẹ̀ mẹ́fà ní gbogbo Southwest. mo rántí ìgbà yẹn. gbogbo ayé ló mọ̀ integrities mi nípa tí mò ń sọ yìí. àwa polówó wípé ẹ̀yin tẹ́ bá fẹ́ rìnrìn àjò tí Nàìjíríà ti ṣó tẹ́ fẹ́ lọ sókè òkun bàbá yẹn ní ká máa polówó Belarus orílẹ̀-èdè kan bẹ́ẹ̀ lọ́kàn lọ Google ó jẹ́ Belarus èmi ò mọ̀ nípa Belarus bọ̀ tí wàá tán sọ nípa Belarus mi kẹ́rò pé kí n kàn fẹ́ràn ọmọkùnrin yẹn lọ́wọ́ pé kí n ṣàbà polówó mi ègbówó bàtà wọn jáwá fún wa ni pé káwọn èèyàn bá sanwó láyé ìgbà yẹn pé tán bá san 550,000 sí pé 50,000 nínú owó yẹn ó máa jẹ́ tí wàá lè fi ṣe owó ìpolówó. àṣà kó àwọn èèyàn jọ ní gbogbo ìpínlẹ̀ gbogbo tá a ti ń ṣètò. kí físà tó jáde ó dogun bàbá yẹn dẹ̀ ti gbowó. a lè communicate bàbá yẹn orí mail nìkan mo ti ń communicate pẹ̀lú bàbá yẹn ó lóun ò ní fóònù ayé landline ni. bàtà àṣà kó àwọn èèyàn jọ àwọn èèyàn tí orí kó yọ wọ́n ní orí ọ̀fẹ́ ó gba físà fún wọn pàtó kó wọn dé ìpèníjà tán ní láti Nàìjíríà kan tó di Belarus ẹlòmíín padà lójú ọ̀nà
ẹlòmíì dé Belarus gbà tí wọ́n dé Belarus orílẹ̀-èdè tá à ń pè ní Belarus wọ́n ní kò sí èèyàn dúdú kankan níbẹ̀ àwọn èèyàn funfun ló pọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ bá rí èèyàn dúdú yóò dàbí ewúrẹ́ láàrin àgùntàn jàpọ̀ orílẹ̀-èdè tí àwọn èèyàn funfun pọ̀ sí èèyàn bá rí èèyàn dúdú ńbẹ̀ wọ́n kàn dàbí èèyàn yóò dàbí ewúrẹ́ dúdú láàrin àwọn àgùntàn tí àwọn Belarus ẹ mú mọ́. So ìgbà tá máa dé Belarus gan sí visa wọn tilẹ̀ fáyà mo wá ní ìtẹ́bí orúkọ mi jẹ́ ẹ máa padà bọ̀ sí Nàìjíríà I will take the risk gbáyé mo ń lo 7th floor Cocoa as my office Tamao Basic Concept Limited. Gbà tí ìpèníjà ìdé mo report fún ilé ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbàtà máa gẹ́ẹ̀tì bàbá ẹ̀rọ Ọ̀ṣun láti gẹ́ẹ̀tì gbàtà track wọn bí wọ́n wà lọ́sùn àwa lọ arrest wọn ní zone 11 àwa lọ gbé wọn padà wá sí Ìyàgànkù nìbàdàn ìgbà tí bàbá ẹ̀ máa sọ fún mi wọ́n ní àwọn ò ní agreement pẹ̀lú mi lóòótọ́ dẹ̀ nítorí pé Jósì ni mo ràn lọ́wọ́ kì í ṣe àwọn ni mo ràn lọ́wọ́ Jósì ló introduce business wọn sí mi tó jẹ́ àbúrò àti Kẹ́mi Jayé Ọba ṣe é believe pé mo lose mọ́tò méjì mo dẹ̀ lose 18.8 million. Kọ́ládé Ọlágúnjí jẹ́ mọ́níjà mi wà ní UK. Ó wà ní UK Mr. Kọ́ládé. Ó wà ní honorable ó wà ní UK nsìn ó lè jẹ́ witness mọ́tò méjì la lose. Ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ambassador Wálé Òjòláre former NUJ chairman NUJ president get house la lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan san NUJ president àwọn kan san ọ́fíìsì mi ní Cocoa House fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Bẹ́ẹ̀ agbára mi ò gbé mọ́. Làwọn aṣẹ sọ pé bá ṣe máa dáwó padà bàbá yìí scandal ni wọ́n àwọn oníjìbìtì ni wọ́n kì í ṣe èèyàn rí ibi tí a lè ràn lọ́wọ́ quote me officially as a media man and with my status bàbá tó yẹ kí wọ́n tó tún wọn gbé nítorí pẹ̀lú ọjọ́ orí wọn kí ni jìbìtì àti irọ́ tí wọ́n ń pa táwọn òbí wọn láyé táwọn ò léèyàn láyé wẹ́ẹ̀dẹ̀ gbogbo tó gbó táwọn èèyàn ti ń sọ lórí pílátífọ́ọ̀mù yìí ń sìn èmi náà máa take care of lọ́la máa competition sí Ọ̀yọ́ State Police Command wọ́n á lọ tún wọn gbé and I will call I don't have Àgbàlá Gabriel's number but àwọn àwọn tó bá ní nọ́mbà láti call ẹ̀ into order torí bàbá yìí bí ó ṣe máa gbá àwọn èèyàn lọ nìyẹn bí àwọn èèyàn ó dẹ̀ máa fall into temptation àti wọ́n tó àdé máa jẹ́ victims. I'm sorry to use this word ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi nígbà tí ambassador Wálé Òjòláre pè mí sákèsí pé ṣé ni ìmọ̀ máa yín mọ́ ni kì í ṣe máa tó fi ọgbẹ́ sí mi lára yẹ kí n lose ọ̀pọ̀lọpọ̀ owó bí ẹ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run nígbà yẹn. Well, it's just because pẹ̀lú gbogbo yín ṣe ń fún wọn ní sympathy. I will take it up tomorrow. Bàbá yẹn èèyàn bálabàla ni wọ́n. Èèyàn bálabàla. Mr. Shehu ẹ má bínú o mo mọ̀ pé ẹ̀ dédé. I'm a victim. Ṣé nígbà yẹn owó tẹ lose yẹn ṣé àwọn yẹn ò rí visa ni àbí bàbá o àbí kí ló ṣẹlẹ̀ tí. Bàbá ní kí bàbá ṣe àwọn pé pẹ̀lú nature iṣẹ́ tá à ń ṣe àti ìprókàtà wọn á fi tá a bá polówó iléeṣẹ́ kan tó bá lọ bounce back ẹni tó bá polówó ṣe. So bàbá wa gbowó lọ rẹpẹtẹ lọ́wọ́ àwọn èèyàn. Ó gbowó lọ rẹpẹtẹ through platform ni bàbá ṣe gba owó ó dẹ̀ pé àwọn èèyàn jẹ́ fifteen tẹ́ pé mo mọ tó dùn mí rí nígbà yẹn mo ní mo lose mọ́tò méjì àti ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé mi nígbà tí mo ṣẹ̀tọ́ fún wọn tí mo bá wọn sọ̀rọ̀ tí mo tọ́jú wọn tí mo dúró wọn padà àárín alẹ́mi àti ìmọ̀ra wa bàbá tó gbowó lọ́wọ́ wọn gbà yẹn ní ìdíbí náà ní tó ń ṣe dáadáa kiri yẹn. Ẹlẹ́dàá kúlùkù wa máa fìyà jẹ bàbá yẹn náà mo mọ ẹni tí mo lose quote me I'm a man of my word quote me kó o lè ṣe báyìí ní ìsinmi mo sọ yìí. I lose you. I trust you. Kọ́ládé Ọlágúnjí mọ́níjà mi nígbà yẹn ó fún lọ́ọ̀bì ṣe àkà mo gbà lọ́wọ́ ẹ̀ mo ta padà pàtógúndé ní ilé san ọ̀pọ̀lọpọ̀ owó ni mo san àti ìdí àdúró gbàtàwọn yẹn padà sí Nàìjíríà. Ẹni sùúrù bọ̀. I stand to be corrected. I'm a man of my word. Quote me and I'm ready to stand on my word. So 419 ni bàbá yẹn lóòótọ́. Burúkú. And I must tell you this, Àgbàlá gbogbo ẹni tẹ́ ẹ̀ ṣe iṣẹ́ lórí ṣọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀ fún àwọn èèyàn sympathy, you must be very careful. I'm sorry to leave. Ọkàn mi ò tiẹ̀ kò agree pẹ̀lú bàbá yẹn láti kò agree. I'm sorry to use the word o.
èèyàn mi lẹ́pọ̀ ń bẹ́ ò pọ̀ sí ní ọ̀pọ̀ bàbá yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ òdì ni ṣùgbọ́n mo gbọ́ ẹlẹ́dàá gbogbo àwọn tá a ti tí wọ́n ti dá ní àpá pẹ̀jú àbá yẹn ti pàpà sí lára ẹlẹ́dàá wa máa dáa fún wọn. Wọ́n dẹ̀ ní kí bàbá wọ́n ní kí bàbá bẹ̀bẹ̀ bàbá lòun ò ṣẹ́ni pé ta lòun ṣe òun ò ṣẹ́ni kan ṣùgbọ́n àwọn ọmọ bàbá ti bẹ̀ yín àti pásítọ̀ Gabriel wọ́n dọ̀bálẹ̀. àwọn ọmọ bàbá ò lè bẹ̀ mí o. What are you just telling me? You old man, me now, the more integrity ní entertainment world now. I know. Bàbá ń bẹ̀ mí. Ó mọ sáńdà ni, dágbé ìwé orúkọ mi ti bàjẹ́ tí mo ṣe wọ́n torí ẹ̀ ń kọ́. Ó náà bẹ̀ mí. Ṣébí ìgbà ìgbọ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀, gbogbo tí wọ́n ti ń ṣe láti 20-30 years ago, ṣébí iná tó padà ṣe pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó ń ṣe yẹn pẹ̀lú ọjọ́ yóò. Ṣébí nìkan mo sọ̀rọ̀ sí lórí platform ẹ̀. You know ìdènà sọ ní táyà báyìí ìgbà tó ní kí n sọ̀rọ̀ lórí platform dàda yìí. Of course. Because tí n bá sọ̀rọ̀ authority ni voice mi. Ọ̀tọ̀ mọ̀ mí náà tí n bá sọ̀rọ̀ authority ni voice mi náà. Bàbá tó yẹ kí wọ́n lọ yìnbọn pa dànù kó kú dànù lórí burúkú bàbá yẹn. I will take it up tomorrow. I need to learn the competition. Agbala Daniel, I don't know him. Agbala Gabriel. That guy is my boy. I don't know him. I don't have his number, but I will take it up from that angle. I want to hear bàbá yẹn tó pé báyìí. Wọ́n á tún wọn pé I'm talking. Torí pé tá a bá ṣe àìlòmí ò mọ jẹ́ victim lọ títí láì. Àìmọye ìgbàtẹ́rùkọ Agbala Daniel ò bá ti bàjẹ́ nígbà nípa ìkíyèsí ara rẹ̀. Ṣé ti mú ìdí nìwọ̀n àbí àtàwọn àwọn gbogbo tó ti ràn lọ́wọ́ tó padà bí àkóbá fún náà. He must checkmate himself and everybody tó ń ṣe irú kan yẹn. Ní kẹ́ ẹ mọ̀ ṣe ń ju àmì kẹ́ ẹ mọ̀ sí sympathize pẹ̀lú àwọn yẹn. But ẹ mọ̀ jẹ́ káwọn yẹn máa fall into victim. I'm sorry to use the word. I'm a voice. As the chairman of Society of Nigerian Broadcasters, I'm a voice. It is a professional body. Even with my own call, me last night, kọ́kọ́rọ́ ni. Tábà polówó lórí afẹ́fẹ́, tábà polówó lórí afẹ́fẹ́. Àìpẹ̀lẹ̀ àìmọye àwọn èèyàn là ń pè táwọn èèyàn bá ní ká máa polówó ọjà wọn. Àìmọye àwọn èèyàn láti ṣàkóbá fún náà. Dáàbò máa fi ta gbéra ní pẹ́rọ́ ni. Tọ́lá ìjọ tó ẹ pé babaláwo ló ń ká polówó àgbà lálàbà mi pásọ̀. Tábà ní fèrè òkìrì ni wọ́n wá tí ẹ máa lọ ń gbá àwọn èèyàn kan. Ṣé nígbà yẹn náà ṣé bí bàbá ṣe ń sàwọn èèbò ńláńlá yẹn náà nìyẹn? Èèbò bí ipò orí burúkú wà ní bàbá tó yẹ kẹ́ ti padà nù kó ti kó láyé ẹni tó bá ti ní àfẹ́tì láìpẹ́ àwọn ìkẹ́ ń wé ìṣẹ̀ ìdànù nìyà. I'm talking. Bàbá yẹn, I'm sorry, I will take it up tomorrow. To the glory of God, every to the governor of Ekiti, Ambassador Wale Ojira, ìwọ́n náà former AG, ló pè èmi tí ẹ ti gbàgbé jẹun tó ló ti kó mẹ́mórì mi. Ẹni ọ̀gá mi yẹn ló pè mí sákèsì nírọ̀lẹ́. Níṣẹ́ mi ìmẹ́ni, go and check Wale Ojira ní platform, ó ti gbé síbẹ̀. Àṣé mo mọ̀ ń kùnà èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa. Go and check tó bá ti parí show lọ check ìwọ́ọ̀lù Wale Ojira rẹ̀ ó ti gbé sórí platform pé bàbá Ṣódíyà Sàmáwò show rántí mi. Go and check, he has called me tonight. Alágàbàgebè èèyàn burúkú gbogbo wọn yọ ọdún wọn nínú ayé wọn yẹwé ikú àwọn èèyàn tí wọn ti ṣàkóbá tí wọn ti kóbá rìn àjò wọn irú bàbá yẹn. Mọ́mí Rachel Ọláníyàn wọ́n ní please sir forgive him he is an old man. Wọ́n ní pé mọ́mí Rachel ní kẹ́ ẹ dáríjì wọ́n pé arúgbó ni. Èmi ò jẹ́ ìdáríjì orí burúkú wo, what are you just telling me? Ṣé tó ẹ pé Ọlọ́run ràn mí lọ́gbà ẹ̀ láti dá àwọn owó yẹn padà fáwọn tó ní iṣu? Ó mọ lẹ́bù tí máa bá wa. Ó ìwọ gbẹ kó tó kó Nàìjíríà ó mọ àwọn ìpèníjà tí mo ní torí àwọn àjọ tuntun yẹn. I know. What are you just telling me? Irú ìdáríjì wo nìyẹn? I'm sorry to use my I'm sorry èmi ò ń ṣe Ọlọ́run o. Sàmáwò. Olúṣeun Awódélé ọmọ arómi àdúràwẹ̀ bí òjò. I will take it tí Àgbàlá Daniel àtẹ̀yìntẹ́ bá ń dùn kéde gbogbo tí mo ní nínú gbogbo iléeṣẹ́ nígbà tẹlifíṣàn ní Nàìjíríà máa fi bá ìjẹ́ níbọ̀. Ìyẹn wa mídíà iná wa nìkan. I'm talking. The reality ni mo ń sọ náà if I can be a victim what are you just saying kí ló tún wá kù? Tí a bá polówó ọjà ẹ̀ mọ̀ báwọn àmọ́ ìpè ẹ̀rọ ní ìdá. Gloria Popson Hops. What are you just saying? Irú ẹ̀bẹ̀ wo náà ń bẹ̀? Irú rọ́tà lọ pa fún bọ́ ìdímọ̀lá Àgbàlá Daniel yẹn. Tí ọ̀bọ̀ yẹn bá ti jẹ́ pé yẹn ti sin bàtà. Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. Pé pòfẹ́sọ̀ kan ló àbọ̀ olórí burúkú yẹn. What are you just saying? Ọlọ́run ló ní pé Àgbàlá Gabriel náà gbà tó gbé jáde ó ń sọ pé òun ò wá gbó fún bàbá ẹ̀ pé ẹni tó bá mọ bàbá ẹ̀ kó jáde sáwọn. Ṣé wàá mọ bú pásítọ̀ ni èmi ò mọ̀ láìkí ẹ mọ̀ Àgbàlá Gabriel tí bàbá tí ò bá gbé jáde sábà ò lẹ́yìn ṣe fẹ́ rí. Àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run náà. Àgbàlá Daniel kì í ṣe media man náà. Ó affect ìwọ gbogbo tẹ̀sán yẹn affect àwọn tá a jẹ́ media man. Àmọ́ ṣe lè tẹ̀lé. What are you just saying? Báwo ló ṣe affect? I'm talking from reality.
ọdún pé bóòlù ṣe náà lẹ́yìn bá ní ìjọba lo platform tẹ́tẹ́tẹ́ ní kẹ́ẹ̀ táwọn yẹn ti pàtàkì tí àwọn yẹn bá ti lọ fọ́ ìtò bàbá yẹn náà tó kéré ìṣòwò fún kọ́. ok wọ́n ní sympathize ó fi gbogbo náà la ṣe ń jáde tá à ń sọ̀rọ̀ yìí sí. you are talking but torí ẹ̀ náà la ṣe ń jáde àwa náà ò fọwọ́ sí i. ẹ̀yin gan iṣẹ́ olú ẹ̀kúlẹ̀ fi ṣẹlẹ̀ tẹ́yìn náà ò lè sọ̀rọ̀ síta náà. A sọ̀rọ̀ tó bá kù. What are you just saying? I stand to be corrected. You are my person. I can't be only for what going on like this. I'm sorry to use the word. Don't care about any sympathy. Go get out of. Torí 18 million owó yóò sì wọ 20 million tẹ wá nítorí ẹ bínú tó báyìí bí 18 million plus. ọdún 18 million tí mo sọ yẹn nígbà tí akájí ládọjà jẹ gómìnà owó mọyì ọdún yẹn. I know. 18 million and the chuka ní okay akala. Torí lẹ́yìn ládọjà ni akala ṣe lẹ́yìn akala ṣe lọ Ajúmọ̀bí ṣọdún mẹ́jọ. I'm talking 20 years ago. Mo mọ̀ pé ó ń dùn yín lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí because Ṣéun Ayọ̀délé doesn't talk like this but nǹkan tó fi ń sọ̀rọ̀ báyìí it's really. I will take it up tomorrow. All the journalists in the Nigeria, all the media man, you know me, I will take it up. I'm sorry. I'm sorry. I'm sorry to use the word. I will take it up. I will use what I have to buy in. And so that the my fight don't turn up with. What are you so just saying? No. Okay, stand say. Okay, stand by when you're done. Oh my yeah, what that is here and you to go back that I am when somebody that I like the affected. And so I go next year to Los Tale. So everything to me. So I could debila road and just report their father. The body to their father. Change and can say Jamie, you win. Everything. I okay. Owó tẹ́ ní ẹgbàá tẹ́mi òrówó tí mo tún wá jẹ́ victim láti máa dá owó padà. What are you just saying? I know, more understand. Like sir, let me allow you to do your show. Ẹ ṣé gan. Just like I don't ẹ̀yẹ́ tí wọ́n ń wò hàn lórí project mo ṣe máa wo show ẹ̀. God bless you. But I must tell you, it's not a matter of anything. Ẹ má sympathize pẹ̀lú bàbá yẹn o. Èmi nìkan kọ́ mo sọ̀rọ̀ lálẹ́ ẹ̀ ṣáwọn èèyàn pọ̀lọpọ̀ ti sọ pa o. Tẹ́lẹ̀ bá tiẹ̀ parọ́ mọ́ wọn, ṣáwọn yòókù parọ́ mọ́ wọn. Ẹ ṣé sir. It's okay. Tẹ́mi bá parọ́ mọ́ wọn, ẹlẹ́dàá wọn wà mí ẹlẹ́dàá tèmi náà wà mí náà. Tí má bẹ́ẹ̀ rọ sórí àwọn ọmọ táwọn kan ò ní jẹ nínú ìyá yẹn. Ẹ ṣé gan. Ẹ já gbọ́dọ̀ mi là ẹ ṣé gan sir. It doesn't talk like this. Nítorí kọ́ máa bínú kọ́ máa sọ̀rọ̀ owó yẹn ti pọ̀ jù ló ti pẹ́. We're talking about 20 years ago. Mo sọ fún yín pé wọ́n ní bàbá gbà àwọn a lot of people. But still náà Àgbàlá Gabriel náà Ọlọ́run ló lù fún wa. Yes ma. I call one so Mama Laje. Èmi nìyẹn o. Me mo send the voice message sí ní orí messenger. Okay. Oh, voice note yẹn. Okay, God bless you, my shema. Ẹ jẹ́ sọ story yẹn fún wa tó ṣẹlẹ̀ àtọdún tó ṣẹlẹ̀. Very, mo kàn bú kéré ńgbà yẹn pé 15 years. It's more than 15 years. Tí kìíní ti ṣẹlẹ̀. Ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ káwọn èèyàn gbọ́. Nígbà yẹn, bàbá yìí dédé wá sí church tí a lọ. Nígbà yẹn mo ṣe wà ní ilé. So, wọ́n ṣe dé wọ́n introduce ara wọn as a professor ńgbà yẹn náà ni. Wọ́n ṣe máa ń gbé ìwé lágbàgbà yẹn náà. About how many years ago? Ọgbọ́n tí mo sọ yìí tí màmá lọ sí bí i 20 years. 20 years ago. Okay. Bẹ́ẹ̀ni. Then bàbá wá pẹ̀lú ọmọge kan nígbà yẹn tó mú dání. Ọmọ yẹn kéré sí bàbá. Bàbá introduce ẹ̀ sí gbogbo ìjọ nígbà yẹn pé ìyàwó àwọn nílé. Chọ́ọ̀chì tí mò ń sọ yẹn, wọ́n pe chọ́ọ̀chì yẹn ní Asọ́lọ̀. Àwọn tó bá jẹ́ ọmọ ìjọ yẹn. Asọ́lọ̀ tó wà lÉkòó. Bẹ́ẹ̀ni, tó wà ní Ìkòròdú. Àwọn tó bá rí fídíò yìí gbogbo tó bá wà lórí line tó bá wà lórí show, they will remember this man. Even nígbà tí a picture yẹn hàn dáàdì mi ní Nàìjíríà,
dáàdì mi ní àdí àkọlé léyìí ni tó máa ń wò bí Ọlọ́run gbà yẹn ó so perfect rẹ̀ débi pé òun kọ rè Babangida fọ rè gbogbo àwọn school story tó gbé sílẹ̀ so ojú ìyẹn làwọn èèyàn fi ń wo pé èèyàn lápọ̀lé lè so ó rí lè wọlé sí àwọn èèyàn lára gbà ẹ̀ ó lọ fẹ́ dá theology school sílẹ̀ ó ti print àwọn forms táwọn èèyàn ti tọ́ máa ṣe rí wọ́n máa ń pọ̀wé kan ní pé dìdìrò kí báyọ̀ ní àgbà kékeré ló ti ń bá ní. nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ bàbá yìí láti ilẹ̀ ni ọ̀gbágbá ni bàbá yìí èmi ò sọ pé wọn ò ní dementia mọ́ pé bí akíní because èmi náà I'm a professional nurse so mi ò sọ pé bàbá ò ní dementia because tíyàn bá ti ń dé èjì yẹn náà definitely nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ láti ilẹ̀ ni bàbá yìí ti máa ń gbáyàn bàbá yìí tún wá ṣe débi pé ó ti fẹ́ máa mú àwọn obìnrin ó ti fẹ́ máa mú wọn wọlé nǹkan tó nígbà yẹn wọ́n tún wá ẹ̀mọ̀ chọ́ọ̀chì yẹn wọ́n ti wá kọ́ ilé kan fún àwọn tó bá jẹ́ chọ́ọ̀chì ló fẹ́ máa gbé because ó rí pé ibi tó kó ti máa wọlé wá fún un yẹn. wọ́n jọ máa náwó ìdá mẹ́wàá àtọrẹ ni. wọ́n kọ́ ilé kan sí ẹ̀gbẹ́ chọ́ọ̀chì ń gbà yẹn ibẹ̀ ni wọ́n kọ́ fún káwọn èèyàn á ti lọ máa bá níbẹ̀ nínú ilé ibi táṣìírí ti tú nìyẹn pé nǹkan tó fẹ́ máa ṣe pẹ̀lú àwọn èèyàn lélẹ̀ theology school àwọn èèyàn tó kẹ́kọ̀ọ́ wà ní chọ́ọ̀chì yẹn dáadáa gbà yẹn yẹnu kọ́nà náà máa ṣe investigation bó tilẹ̀ jẹ́ pé kò tí ì ṣe àyè social media gbà yẹn àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe investigation pé irú èèyàn wo ni bàbá yìí jẹ́ is it true pé professor tí ó pe rẹ̀ gan ni is it true pé pastor gan ni gbogbo nǹkan tó ti sọ fún wọn ní church pé òun jẹ́ wọ́n find out pé irọ́ ni bí wọ́n ṣe lé nìyẹn wọ́n lé tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ bẹ̀tì kan tí mo sọ yìí ó ti lò like be 3 years níbẹ̀ kó tó di pé àṣírí ẹ̀ tú kò ṣe pé àṣírí ẹ̀ tètè tú lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti wọlé dáadáa sí wa lára ń bẹ̀. tó nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ bàbá yẹn ni láti ilẹ̀ láti máa gbá àwọn èèyàn ìwé tó gbé kiri yẹn kò ṣèlú ló ti ń gbèwé yẹn kiri ẹ má jẹ́ kí n tọ̀ yín. òun wọ́n ṣe ń sọ pé ẹ jẹ́ kí àwọn kó máa bá àwọn fámìlì ẹ̀ lọ kó má kó rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ bá Àgbàlá Gabriel wọ́n jẹ́ kó máa lọ kò sí nǹkan kan tó fẹ́ wá fà wọ́n. ó wá kúrò gbogbo níbẹ̀ wọ́n ti bà nǹkan tó wá ṣe wọ́n ti bà jẹ́. wọ́n ká sí bàbá house. bẹ́ẹ̀ ni kò mọ̀ pé wọ́n máa gbé àwọn fámìlì òun wá bá òun nígbà yẹn. ìgbà yẹn ọmọbìnrin kan ló kó dání nígbà yẹn tó níyàwó òun ni ọyìn tó gbé wá ọmọ yẹn kéré sí dáadáa bàbá ju ọmọ yẹn lọ ọmọ yẹn ò kí ń ṣe Yorùbá bí Igbo bí nǹkan ní lẹ́kìn yẹn bí mo wà nínú youth society ni mo wà ní church yẹn gbà yẹn so lẹ́kìn yẹn wà nínú youth society pẹ̀lú wa òun ló mú wá fún wa ipe kàjẹ́ kó jọ ìyẹn ẹgbẹ́ wa ó lò almost 2 years àwọn tó lọ sí church yẹn àsọyọ ní Kòròdú wọ́n máa rántí bàbá ìjọba fún ní picture bí mo ti rí picture báyìí mo ti ní yes pé bàbá jíyà ìlélẹ́ yìí mi expect pé mo tún ṣe máa rí pé bàbá yìí tún ṣe ń dá àwọn èèyàn kiri. 20 years ago tọ ẹ ṣeun gan ma. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. God bless you ma. I want to give kudos to Àgbàlá Gabriel. I want to give it to him. mo gbàládùra pé Ọlọ́run á tún máa kún ẹ̀ mọ̀ ṣe. ipò tọ́lọ́run fi ẹ́ sí àti àwọn nǹkan tó ń ṣe ó ju ọjọ́ orí ẹ̀ lọ. No one is perfect, but one way or the other, Ọlọ́run help it. Remember when we had a show yesterday? I was telling the pastor, I said the only mistake he made, which the man admitted, was that máa yẹn ò gbé bàbá yẹn wá sí orí social media for us to see. There is power in social media. Ẹ tó bá ní kò sí agbára nínú social media, onítọ̀hún ti kú wọn ti sìn ni. Gbígbé tí a lot of people say yá àpòyá kákan lágbé jáde tágbà ló bá gbé jáde. Gbogbo ohun tí a mọ̀ nípa máa yà ní mọ̀. Àwọn ọmọ
àwọn ọmọ àti ìyàwó àtàwọn ìyàwó tí wọn ò rí bàbá yìí for 24 years wọ́n lè má rí àǹfààní láti rí mọ́ láyé bóyá ó tún di ọjọ́ ìgbéde àlìkíámọ̀. But because Agbala Gabriel gbé jáde, give it to him o. Bá ṣe máa ń ronú máa ń yàtọ̀. T'Agbala Gabriel bá gbé jáde, kò lè reunite pẹ̀lú àwọn family. There won't be any family reunion or whatever tí wọ́n ṣe. So I give it to Agbala Gabriel, kudos to him. Ó ṣiṣẹ́ dáadáa. Bí tó bá kù díẹ̀ káàtó sí àmà tọ́ka sí ibi ká tó lọ. But let's give it to him. Òun ló jẹ́ kí àwọn family tó ti wà for good 20 mọ̀kàn tó pè 24 years ni. Ọmọ ẹ̀ Mr. Kenny yẹn àkọ́bí ẹ̀ ti ṣèyàwó. Bàbá yẹn ó ti láwọn ọmọ. Ó ṣeé ṣe kó má ti fojú kàn wọ́n rí. Ó ṣeé ṣe kó jẹ́ pé bí a baby ló wà nígbà tó rí rí. We thank God for that. So I want to say a very big thank you to Pastor Demola Motion. We'll try. Let's give it to him. Ṣé wáyé nínú reunion yẹn nínú ìgbésí ayé bàbá yẹn? Now we are going to flashback to àwọn nǹkan tá a ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. If you listen to Mr. Kehinde, Baba fourth child, yeah, twins ni wọ́n, Mr. Kenny. Mr. Kenny said pé etí òun ti gbọ́ a lot of things. I really want to play that show because a lot of people know àwọn èèyàn ti cut ẹ̀ gan. Me the fair violation lórí show. Actually it's about cut it because Agbala is part of my àwọn tó jẹ́ fún òun tẹ́lẹ̀ so wọ́n ní fèmí ní violation. But let's just narrate. Check in with something. Gigantic and colossal discussion. Let's narrow it, okay? I'm not boring. So what I'm saying is this: for 24 years, Baba Intilo. Let's come back to gbogbo nǹkan tá a ti gbọ́ nípa bàbá yẹn. Ọmọ bàbá sọ̀rọ̀ kan. Ó ní etí òun ti kún. Ó ní kì í ṣe tó máa sọ lórí afẹ́fẹ́ ní ìwà tí bàbá òun. I must confess to you. Bàbá yẹn wo àwọn ìwà tó gbẹnu tán. Yes. About 15 years ago, tó lọ sí church kan tó lọ gbà wọn. Mo fẹ́ máa kó fọ́ ó lọ print out for theology school kan kìnnìkan kán wá lọ kọ́ nípa ẹ̀kọ́ bíbélì kọ́ lè di pastor kọ́ lè di kìnnìkan àtọkùnrin àtobìnrin. Tó lè jẹ́ pé wọ́n láwọn obìnrin wọn ní church kan bàbá fẹ́ máa mú wọn mọ́lẹ̀. Mo sọ nínú ọ̀ṣọ́ tí mo ṣe lánàá nínú ọ̀rọ̀ tí àwọn family sọ ìyàwó mélòó ni bàbá ní ọmọ mélòó ló ní bàbá ní ìyàwó mẹ́rin tí wọ́n mọ̀ ní ìgbésà for 24 years tí bàbá ti ń live life pé mi ò dá sí family mo ti wà okay tọ́mọ sọ pé orí phone tó ti abandon àwọn tó wà ní àwọn family ẹ̀ sí Iléṣà yẹn bàbá ti máa ní ìyàwó mi ẹ gbàgbé ẹ̀ ọmọ pọ̀ níta àwọn ọmọ mọ̀ ìyàwó gan mọ̀. So tẹ́ bá fi wo gbogbo wípé bàbá fẹ́ máa mú àwọn pé bàbá ó flex bó like obìnrin yóò máa wọlé sí wọn lára òun máa fún wọn ní kinní kò máa sọ wọ́n digún sọ òun máa sọ wọ́n digbá òun máa sọ wọ́n dogójì ó fẹ́ máa fi mú fún báwọn ṣògùn àmúdó ẹ bá calculate pẹ̀lú gbogbo ìwà yẹn ẹ mọ̀ pé àwọn tó ń sọ lóòótọ́ ni ó rí bàbá tán bàbá yẹn ọmọ bàbá gan ò lè fi wọ́n rí bàbá last ní 24 years ago wọ́n lè fi díẹ̀ múlẹ̀ pé bàbá lò 48 years ní Canada or America wọ́n ní bàbá travel rí bọ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ayos cruise ṣẹ́wà ma God bless you ma pẹ̀lú nǹkan tó gbogbo tèmi calculate pọ̀ yìí bàbá yẹn lè rìnrìn àjò rí but he was never a citizen of any country apart from Nigeria because ó lè jẹ́ citizen ní America tàbí kó jẹ́ citizen
ní Canada ti ẹ̀dùn ó dùn jù kó wá wà ní òde ìjìbá yẹn àwọn ló máa bọ́ ẹ wọ́n máa sìn ẹ́ tó máa fi kú ni. nígbà tó ń béèrè pé níbo ni bàbá gbé ní Canada kí ni bàbá sọ ta ló rántí òyìnbó tí bàbá sọ the central of kìnìkan Canada bí nǹkan ta ló rántí òyìnbó tí bàbá sọ tó fi dá wa lóhùn nígbà tó ń béèrè lọ́wọ́ ẹ máa rí pé bàbá yẹn ní ọpọlọ gan tó bá béèrè àwọn question kan lọ́wọ́ ẹ tí ò bá fẹ́ dáhùn ìzúra kò pretend kó máa wò báyìí. bàbá ò ní dementia èmi lè sọ yẹn fún yín. bàbá nígbà tí bàbá ní owó tí bàbá wà ní Ṣàngó Òde bàbá ò tọ́jú àwọn ọmọ capital city àwọn ṣèjì bọ́ọ̀lá ayé gbàgbé nǹkan capital state of Canada ṣé capital city of Canada kan ló pè ní ọ̀rẹ́kọ̀ yẹ̀gùn délé God bless you my princess. You listen to that baba you know that baba orí baba pé number one. Point kan tó fìyà jẹ bàbá nígbà tí bàbá wà ní Ṣàngó Òde kó tó dàyà gbá bàbá ò tọ́jú ọmọ kò tọ́jú ìyàwó. A dẹ̀ máa ń sọ fáwọn ọkùnrin pé ìgbẹ̀yìn ló máa ń dolóko àdá ó dọ̀jú alẹ́ kó tó yé gbogbo kó tó yé ọlọ́bùradà pẹ̀rù lòwúrò. Mọ́mí Ṣàngó níkà God bless you mọ́mí. A ní kẹ́yìn ọkùnrin kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ. Ọkùnrin èmi á dá ọmọ sí obìnrin nígbà àyà. Mo sọ fún yín pé ọ̀pọ̀ àwọn tá à ń pè ní single mothers tẹ́ ẹ bá tú aṣọ wọn wò èyí tí wọ́n ń faṣọ bò mọ́ra ẹ dẹ̀ máa sunkún. Single mothers òyìnbó ńlá ló yẹ ẹ wò èèbò ńlá ló yẹ ká wá fún single mothers ó yẹ ká gbé kúrò ní single mothers ó ti simple ẹ bá àwọn èèbò ńlá kan because 99% of àwọn tó pè ní single mothers wọ́n try. Ẹlòmíì padà lu àlùyọ ṣùgbọ́n kó tó lu àlùyọ tó bá gbé ẹnu lé ọ̀rọ̀ fún yẹn ẹ̀rọ Ọlọ́run á sì báyìí. Níbi tí ọkùnrin tó jáwọ́ sí kọ́tà tó dé. Ìyálé yẹn rí wípé bí ìyálé yẹn ṣe ń ṣe màmá 80 years màmá ò gbádùn ọkọ. Àwọn ọmọ ogun ò gbádùn bàbá wọn kó tó di pé wọn ò rí bàbá wọn mọ́ ní 24 years ago bàbá yẹn were responsible before the time because irú bọ̀dá yẹn tẹ́ bá yọ 24 years kúrò ní èjì wọn ẹ mọ̀ kó yẹ kó ti graduate kó tó di pé bàbá gan kúrò nílé. Bọ̀dá tẹ́ ẹ̀ rí yẹn kò lè mú mo ṣe wo èjì wọn ò lè wà less than 55 years old. So tá bá tẹ̀ wá yọ 24 kúrò ńbẹ̀ bíi 30-31 ó yẹ kí bọ̀dá yẹn gan ti graduate kó tó di pé bàbá kúrò nílé tí wọn ò rí bàbá wọn mọ́. So the man has never been responsible. Ọlọ́run kò bless bọ̀dá yẹn. Ẹ̀yin náà wá wo bọ̀dá tó ń pè ní professor. Láì dé ilé ìlérí ẹ̀ ṣùgbọ́n wàá gbà ládùúgbò àpapọ̀ lọ́wọ́ àmúbọ̀dá yẹn débẹ̀. Gbogbo tó ṣẹlẹ̀ yìí náà ó yí Ọlọ́run torí ewé kan kì í jábọ́ lára igi kọ́lọ́run bá máa mọ̀ sí. Bàbá yẹn ti jẹ ayé àwọn ọmọ ẹ̀ máa yé. Despite the fact wípé
bàbá yìí ti ń to kòròkòdókòròkò tó ẹ gbé bàbá yẹn sílẹ̀ ẹ gbé Mr. Kẹ́hìndé sílẹ̀ ṣé ara bá bu Mr. Kẹ́hìndé jù ẹ ṣì wá ara bàbá yẹn. ó lè jẹ́ pé kó tó di pé bàbá di ọ̀gbàgbá bóyá nǹkan ò lọ mọ́ bàbá dà sí rọ́ọ̀fù ni pé ọmọ bọ́ọ̀yà ṣáà líìfù tó bá gbé gírámà èèbó ń bẹ lẹ́nu mi ni mi bá lè fò ìbò fọ́ wọn lórí tó ni. ẹ ṣe jàre mọ́ mi Olúṣọlá Sangonoga bàbá was Casanova when he was young. ẹ mọ fún mi láwọn èèbó èmi ò sáà láìkí àwọn èèbó ni ẹ mọ fún mi bíbí àti èèbó bú ẹ sáà gbé kan lẹ. kí ni ìyàtọ̀ tó wà láàrin bàbá ìyá àti bàbá Súlè Suebebe? nígbà tí bàbá Súlè Suebebe àwọn náà tọmọ nígbà wọn kéré o ṣùgbọ́n àgbọ̀ nínú ìwé ìtàn pé bàbá yẹn gbààyàn ó fẹ́ràn obìnrin o òun náà fẹ́ràn obìnrin wọ́n fi yẹn jọra wọn ṣùgbọ́n a gbọ́ pé ó gbààyàn tilẹ̀ tọ́lọ́ tó fi ṣaṣọ́bọ̀ra pé yóò sì lè gbá wọn tí wọn ò jáde òkú sí anybody tó wú gbogbo tó sọ ni wípé ó fẹ́ràn obìnrin òun ni wọ́n sọ nípa bàbá yẹn ni bàbá Súlè Suebebe kọ́lọ́run Olódùmarè kó fọwọ́ kẹwọn bó jẹ́ pé wọ́n tọrọ ọ̀dà níjẹ̀ṣẹ̀ òun rí bàbá Súlè Suebebe realize the mistake. Before he died, he apologized willingly. He cried. He wept like a baby. He asked for forgiveness. Bàbá ní gbogbo àwọn tí àwọn ṣẹ̀ pé kò dákun dáríjì àwọn wọn lóbìnrin làwọn ṣẹ̀. He confessed. He confessed. He cried. He asked for forgiveness. He was sober. But bàbá eléyìí akéde ń jẹ sàníyàn báyìí tó ń lágídí. Mo respect Mr. Kenny fún kìnìún kan. Immediately tí bẹ́ẹ̀ ni Prof refuse Queen Remi, God bless you, Queen Remi 33, God bless you. Immediately tí Agbala Gabriel came up with the idea of let's apologize to gbogbo àwọn tí bàbá ti ṣe. Mr. Kenny sáré bẹ́lẹ̀ ó sáré bọ́lẹ̀. Kẹ́kẹ́ wọ́n wá ẹjọ́ ẹjẹ́ ká dọ̀bálẹ̀ ká dọ̀bẹ̀ ó ti tètè ó ti wà lórí ìdọ̀bálẹ̀ ẹnìkan náà dọ̀bálẹ̀ kámẹ́rà ò píkì nìyẹn dáadáa mi mẹ́rin yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ Agbala Gabriel. Mr. Kenny sáré dọ̀bálẹ̀ sílẹ̀ bàbá ní wọ́n ní bàbá ẹ sọ pé kámẹ́rà ta ni mo ṣe èmi ò ṣe bọ̀dá Kenny inú bíi pé ẹ gbọ́ gbogbo tó ti gbọ́ ẹ mọ̀ gbogbo tó mọ̀ ẹ mọ̀ pé àwọn ọmọ wọn agree wọn admit wípé bàbá àwọn ó ti ṣe a lot of people. Nígbà tọ́nà àtijẹ́ bá dí ọ̀nàkọ́nà àtijẹ́ èmi mọ̀ pé nǹkan tó fà á tí bàbá yẹn fi go astray nìyẹn pé àmà àgbọ̀ṣẹ́ ọ̀pẹ́ lómi ìwà olówó rí á ní àwọn òfẹ́ kóun dé lẹ́ṣin àná ayé òsì kìí jẹ́ àgùnfẹ́ lẹ́ṣin àná a máa lo gbogbo agbárí ni kóun ṣàlè kóun lè máa continue kóun ṣàlè jẹun. Agbárí tó lò ní pásítọ̀ tó lò ní ọ̀dọ̀ Spring Global Ministries lọ́dọ̀ pásítọ̀ Ifeanyichukwu òfin ipò máa rí lọ lọ́dọ̀ Agbala Gabriel Agbala ṣáná sí láòdù gbójú ẹ̀ síta àṣírí tú àkàrà tú epo. Ọmọ sọ̀rọ̀ kan nígbà tó ń ṣe pẹ̀lú baba Lamadation of blessed memory. Ó ní wọ́n sọ fún un pé ẹ̀dá díẹ̀ ní kíní kan dáadé ní kíní kan àgbò wá ń jìyà báyìí ó ti pẹ́ táwọn bọ̀dá yẹn ti ń jìyà tẹ bá rí statue bọ̀dá yẹn mọ̀ pé bọ̀dá yẹn need assistance ara ò bá jọ bọ̀dá yẹn lòun lè fún jẹ sórí tébù still náà àwọn ọmọ tó mọ̀ wípé ìyá bàbá làwọn ń jẹ wọ́n sáré bẹ̀bẹ̀ bàbá yẹn ò wà remorseful kankan. Ṣé ẹmọ tó wọ́ sí jù bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ló máa yé. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ wípé ẹ jẹ́ kí á gbé ibo ni bàbá máa dé sí ṣe rí wípé màmá tó jẹ́ ìyálé màmá yẹn ò fẹ́ kí bàbá yẹn dé sọ́dọ̀
ṣe mọ̀ díẹ̀ màmá yẹn ò kì í ṣe màmá yẹn mọ̀ ọ̀rọ̀ ni Àgbàlá Gabriel béèrè lọ́wọ́ bàbá prof ẹ̀yin tí ẹ bá rántí ẹ jẹ́ kájọ ẹ máa já sí ẹ máa fi sí Mojísọ́lá Ìtùnú, God bless you. Ògúndélé Israel Abíọ́dún, you're welcome. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀níyàwó ṣe bẹ́ẹ̀ sọ fún wa wípé ẹ ò ní ìyàwó ẹ ò lọ́mọ ẹ níyàwó yín ẹ ló bímọ ṣaláìsí for real ó lè jẹ́ pé ìyàwó bàbá mi bímọ ṣaláìsí ṣe rí bàbá níwọ̀n ìgbà tó ti kúrò ní Iléṣà yẹn bàbá ti jayé jù ó ti kò kà wọ́n kún pé òun lọ́mọ síbi kan níyàwó síbi kan ó ti gbé wọn kó tún dayé àtúnbí bàbá yẹn ti fún ó ti close chapter yẹn. nínú ìrìn àjò ayé tó tún wá gbé lọ tó tún fẹ́ mọ káàkiri ẹ ṣe máa rí àwọn ọmọ ṣe máa jáde tó máa pọ̀ tó tún wá pàtàkì tó máa délé ṣàpẹ́ máa rí pé àwọn mi ò mọ gbọ́mọ lọlé àwọn ọmọ mi àná máa bèrè bàbá ẹ̀ délé nínú ìrìn àjò tó ti rìn lọ ó lè ṣeé ṣe lóòótọ́ pé wọ́n ti fẹ́ kan tí yẹn bímọ tó ṣaláìsí ó lè ṣeé ṣe. pásítọ̀ wá sọ pé ṣe bí ìyàwó yín leléyìí ẹni tó níyàwó mẹ́rin tó lóun ò ní nǹkan kan ṣùgbọ́n wọ́n ti pé òun ò tọ́mọ ẹmọ̀dé tèmi ṣe mọ̀ yìí pé ó bímọ ẹni tó lóun ò ṣe fún fámílì kò tọ́mọ èyí ìyàwó tó fẹ́ ló bímọ ṣaláìsí so àwọn wo ni ò tọ́ ìbé èsì ọ̀rọ̀ tó fún màá yẹn ló dùn mí jù nígbà tágbàlá pé ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká change Àgbàlá Gabriel ṣé bí ìyàwó yín lélẹ̀ first wife ìyàwó ní mẹ́rin lòún mọ̀ tó bímọ tó ń mọ̀ ok first wife yín lélẹ̀ bàbá ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ bímọ bàbá ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ ọ̀rọ̀ burúkú èsì burúkú ló jáde lẹ́nu bàbá yẹn sí màmá tó jẹ́ first wife ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá parọ́ òwe yẹn nírú àsìkò báyẹn bàbá yẹn wà very very intelligent ó mọ nǹkan tó ń ṣe tó bá parọ́ òwe yẹn nírú àsìkò báyẹn pé kí ló dé tẹ́bi sọ pé ìyàwó yín ó bímọ ó kú inú dẹ̀ ti yà bí pé wọ́n sọ pé ìyàwó yín ó ti change ẹlòmọ continent ti change bàbá ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ ìdí nìyẹn pé tó kíyàwó yẹn gan kó má sí láyé kí ọ̀tá ẹ̀ má sí láyé mọ́ ó sàn ju bó ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó kírímù fún òun ní first wife. ìwà bàbá yìí burú díẹ̀ irú ta ló yẹ kó máa bẹ màmá yẹn. gbé bọ́dí ẹ friendship mi bò ní ṣe ọ happy Mother's Day. bàbá òde lè jẹ́ bùkátà fáwa ṣe ń gbá ẹni tó bá wùlé fún ọ but èmi ṣe prefer tó bá fẹ́ ṣe wọ́n lórí Mr. Kenny yẹn kàn ṣe lórí. wọ́n lọ máa gbalé fún àwọn ṣe nírú wọn bá wọn fẹ́ padà di bùkátà sáwọn ọmọ lọ́rùn. ìjọ yẹ nínú àsìkò báyẹn tí Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo àwọn èèyàn olólùfẹ́ Àgbàlá Gabriel tó wà lórí afẹ́fẹ́ pé wọ́n ń try láti reunite family yẹn tí wọ́n ń try láti pé kálàfíà jù kọ́ try láti pé kí bàbá kó tiẹ̀ ríbi dé sí torí forget gbogbo plan bàbá yẹn pé kíní ló máa kú sí kíní ló máa gbé ìgbòrìlíkò ò lè gbé Àgbàlá. o ò lè gbé Àgbàlá
the best thing náà ni pé wọ́n reunite pẹ̀lú àwọn family ẹ̀ ṣùgbọ́n ṣé bàbá wa ní ìwà tó lè fi gbé pẹ̀lú àwọn family ẹ̀ ìjọ tọ́ sí bàbá lẹ́nu kó máa parú òwe yẹn bàbá táyé fẹ́ tó fẹ́ káyé ṣàánú òun ìwọ fẹ́ káyé ṣàánú ẹ. bàbá àfò ṣẹwà o fẹ́ káyé ṣàánú ẹ o dẹ̀ ń sọ wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nì lọ sí ìyàwó tó bí àwọn ọmọ àkọ́fẹ́ ìyàwó tó bí àwọn ọmọ làǹtìlanti tẹ́ ẹ bá wo first born bọ̀dá tó ń sọ̀rọ̀ ẹ Mr. Kenny yẹn fourth born ni o twins tún ni wọ́n o wọ́n ní kìíní wọ́n ní kejì wọ́n ní kẹta àìkọ́ ọmọ fọlọ́mọ wọ́n tún wá bí ìbejì ìyá yẹn ṣàbí ọmọ fún bàbá yẹn first wife ni. ìyá tó ò bá tọ́mọ ìyá tó ò tọ́jú ìyá tó jẹ́ wípé kò yẹ kó wá tó bá ro obìnrin máa ń ní soft mind ni. tó bá jẹ́ pé obìnrin yẹn bá ronú tó bá láròjinlẹ̀ tínú lè bí bó ṣe wá yẹn tó tí ò ní dáhùn kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan táwọn ọmọ gan fẹ́ ṣe because tó ti try ṣé ìyá tí ò rí ẹ tí ò rí bàbá yẹn for good 24 years ṣé tó bá rí ń sin ẹjọ́ ṣó ní mínìmù. irú bàbá yẹn gan wọn nígbà tó wá ṣe lọ́ọ̀chì kan ni wọ́n rí so àti kó tó dìgbà yẹn bàbá yẹn ti ń ṣe ṣégeṣége wàgbà tó ti wá lọ fíọ́n tí wọ́n máa ń lọ wọ́n ló máa ń bọ̀ tẹ́lẹ̀ ni 24 years ago ni wọn ò ti rí mọ́ àtọ̀ for good 24 years wọn set eyes wọn on bàbá on him for good 24 years ọ̀fà ọ̀hún ni bàbá ń ṣe tẹ́lẹ̀ so wọn ò gbádùn ìyá yẹn ò gbádùn ọkọ. Hello, sister me. Yeah, like it. My cerebral counterpart. Okay, I am coming down. Now let's speak on. Speak and spoke and pockets. Baba ye, bó ṣe live life boy, oni Casanova burúkú ni tó yẹ pé ìgbà tó ti dàgbà wọ́n dà ságídí. Wọ́n dà ságídí ni. Ọmọ inú kú ó sọ̀jọ́ ọmọ nínú lọ kò bá yá yẹn wí o kò bá wí àtọ̀. Nǹkan tí bàbá yẹn ń sọ ni pé kí ni point táwọn àwọn ọmọ yẹn kí náà wá ṣe báyìí wọ́n ní nǹkan kan tó fi lè tọ́jú o. Wọ́n ti wá ṣù ara wọn kí náà wá ṣe. That's the point. Kò fẹ́ kí wọ́n bàbá yìí ò fẹ́ kán wá kò fẹ́ kán yọjú. Bàbá yẹn fẹ́ kó jẹ́ yí pé Àgbàlá Gabriel máa tẹ́wọ́ gbà wọ́n máa kọ́lé fún bí bàbá Súlè Súwé bèbè. Exactly. Àwọn ọmọ yẹn struggle ni. Náà tẹ̀ tí wọ́n wá ìsìnkílẹ̀ wá ṣe. Ọmọ ẹni kú ó sọ̀jọ́ mi. Anyway, ẹ máa bẹ́ tó lọ. Ìyá mi, ẹ ṣé mà. Ẹ ṣé mà, ó dà ọ̀. Ó dàbọ̀. Yes, ma. Ìgbà tí wọ́n tún béèrè lọ́wọ́ bàbá yẹn ṣe rántí pé wọ́n béèrè lọ bàbá pé àwọn ọmọ yín kiri kan ibo lẹ máa gbé kiri kan àwọn ọmọ ṣàwọn pé ìyá ti sọ pé kò sí ilé tó ń tiẹ̀ wà ní tọ́lẹ̀tì o bó ti wà rẹ ní tọ́lẹ̀tì ó di ìyá òsì ó di kiri kan. Bàbá òde lè di liability sí wa ń bàdàn ọmọ Òjẹ̀ṣà ní èrè ọmọ Olésà ní bàbá. Àwọn wọ́n yọjú wọ́n spoil show bàbá yẹn o èmi mọ̀ torí bàbá yẹn ti fẹ́ rò pé bó ṣe máa ń lọ and bàbá cannot continue to be living from mouth to mouth. Okay, for instance ó lo 1 year lọ́dọ̀ Pastor Ifeanyichukwu lókè Àdó kó tó wá lọ ságbàlá ó wá rò pé ságbàlá pé okay tó bá ti débẹ̀ pé wọ́n máa gbé ti gbé òun jáde yóò fi pé wọ́n ní dáhùn mọ̀mọ́ ni tó bá ti gbé òun jáde wọ́n bá wọn ìbọn níbi tó máa wà rí bàbá ibi tó máa wà rí ìgbà tí pé dẹ́mọ̀ kí bàbá yẹn ò lóòótọ́ rọ̀ wẹ́n ní bá tí bàbá yẹn débẹ̀ ó yẹ kí bàbá yẹn sọ wípé chọ́ọ̀chì tó wà lókè Àdó lọ́dọ̀ Ifeanyichukwu ló ti wà láti bí 1 year
pastor yẹn ti try ibẹ̀ ló ti ń tọ́jú ohun tó fún olóúnjẹ tó ṣe gbogbo ẹ̀ ṣe mọ̀ pé ṣọ́ọ̀ṣì yíbo ni ọ̀kan wà fi ìpè bí àpòǹtẹ̀ tó wá sọ́dọ̀ yín kó wá kí ẹ̀wọ̀n ká bàbá yẹn ò sòótọ́ ọ̀rọ̀ but wọ́n bí ṣó bàbá yẹn bó ṣe rí lónìí inú bàbá yẹn ò láìkè rárá wọ́n cast bàbá yẹn mo kọ́ síbẹ̀ náà mo ní Àgbàlá dán cast bàbá wọ́n cast ẹ̀ pẹ̀lú ṣó yẹn kò láìkè rárá the bàbá was not happy. Baba don't do yes bẹ́ẹ̀ mo pé rẹ̀ mi ṣé the Baba don't do research on Àgbàlá say in they always pity old age people Àgbàlá ló ní yẹn ṣe mọ̀ pé Àgbàlá máa ń pity àwọn road àmọ̀pápá arúgbó tún máa ń like pẹ̀lú bàbá ìpẹ̀lú wà tí bàbá ń ṣe gẹ́gẹ́ gbogbo Àgbàlá ṣe respect ẹ̀ which is good. Ìyà tó ń jẹ bàbá yẹn sìn bàbá yìí ò tọ́jú ọmọ. Ìyá yẹn ti ń fa ìdí àti kò fẹ́ gba bàbá yẹn tira meanwhile ká ní bàbá yẹn bá jẹ́ bàbá lálùbáríkà ní irú old age báyìí ó yẹ kó wà lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ ìyàwó àwọn máa máa tọ́jú mọ́mí àti dáàdì tàbí kọ́mọ kan sọ pé òkè irú bọ̀dá kẹ́ni sí tí bọ̀dá kẹ́ni bá ní pé kó òun mú bàbá tí wọ́n bá assist bàbá bọ̀dá kẹ́ni yẹn financially òun gan ò lè mú bàbá yẹn tira because ó ní láti jẹun bọ̀dá kẹ́ni dẹ̀ sọ pé òun ò lè bọ́ ara wọn bọ̀dá yìí lóun ò lè fóúnjẹ sórí tébù fún family o ó need the help. Yes ó kù díẹ̀ ẹ mọ̀ wípé Hadiza ẹ mọ̀ wípé lọ́jọ́ tí wọ́n lọ yẹn ó kù díẹ̀ kí ni ẹ mọ̀ pé ó ti enter Àgbàlá ní first day ni èmi kàn ní oṣù àìkíní yìí ò kì í jẹ mí gbogbo kíni paparazzi gbogbo àwọn ẹkún gbogbo kíni yẹn mo máa ń follow spirit mi ni spirit mi ò gbogbo ohun tó ń sọ yẹn even though obìnrin kan tó kọ́ wá nígbà kan báyìí obìnrin tó wá ságbàlá nígbà kan tó ní Boko Haram ló gbé wọn tó wá parọ́ yẹn spirit mi kò align pẹ̀lú ẹ̀ mi ìkàn mọ́ mo kàn ìgbọ́n ni ìmí ìdẹ̀rẹ́ ó lè jẹ́ mi mo máa pè lórí ṣòpè à lágbájá ẹni tẹ́ gbé wá yẹn máa fún 100,000 bẹ́ẹ̀ mi Ọlọ́run bá ṣe bá mi sọ ni ó lè jẹ́ pé lórí ètò mọ́tò máa sọ fún ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká fún lágbájá lọ́wọ́ ìgbà mi máa wà àti ẹ̀ ní sọ́rọ́ rárá mo kàn lè pe èèyàn bíi 2 3 lórí ṣó mi mọ́ mi kiri kan mímú kan ẹnìkan tó ń gbé wá báyìí jẹ́ ká wá nǹkan fún a dẹ̀ máa ṣe á máa fún ìgbà mi wà mí tiẹ̀ ní sọ lórí ṣó máa kàn ní òkè 100 at least 100,000 ẹ bá mi fún lágbájá 100,000 madẹ́ṣtì but bàbá yìí ara ló ń dá jídára ni the other woman yẹn náà mi mọ̀ spirit mi ò kọ̀kan bá so I was like something is torí interview yẹn mi ò wojú mi ìwojú 3 minutes lọ mo rí pé gbogbo ohun tí ó ń sọ kò hard up mo kàn ti bẹ̀ ni pé ẹ̀wọ̀ eléyìí àgbàbọ́là ni bàbá yìí ò tú àárọ̀ ṣe kò tú ọ̀sán ṣe òun bọ́jú alẹ́ ìṣeré ẹ̀yin ọkùnrin tẹ̀ kí n tọ́jú ọmọ mo lérò pé máa fi léyìn máa fi jẹ́ ẹ̀kọ́ fún mi. Àgbàlá Gabriel the only advice tí mo ní fún yín jẹ́ sọ fún ẹ báyìí ẹ tag Àgbàlá Gabriel ó lọ́rọ̀ WhatsApp group yẹn rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe ṣé o mọ̀ kan tó ń pè ní WhatsApp group tó jẹ́ public kan tó fẹ́ ṣe yẹn ṣé o mọ̀ tó máa ń terú ẹ̀ jáde wà very careful àwọn tó máa gbé ẹ ṣubú tó máa gbé ẹ kọsẹ̀ Ọlọ́run ní gbé wọn wá síwájú ẹ. Hey, Mr. Victor Lore, Celestial Reality Show. God bless you. Be very careful. Èmi o. Lórí ọ̀rọ̀ WhatsApp yẹn, èmi ò fọwọ́ sí. Èmi ò ní interest. So nobody should come and call me or come and tell me, Ìyálájé, ẹjọ́ nọ́mbà mi lélẹ̀, ẹ fi mí sí ara WhatsApp group. I'm not interested. If you like, if you put your number there and people are picking your number, they are hacking you, you're on your own. If you join it, if Àgbàlá Gabriel needs assistance, if you want to have a private
group to discuss about the Baba, whatever, it's not supposed to be a public one. Do you know who is who? You don't even know who is who. Inú ẹ ló mọ̀. Ara la mọ̀ a ò mọ̀ ló. Láṣẹ ní káwẹ̀ káyọ̀ kankan o. Ẹ jẹ́ ká rọra. Mi ò ní interest, mi ò dẹ̀ ní join. Odó ṣàní mi, God bless you. Mi ò ní interest, mi ò dẹ̀ ní join. I'm not interested. Whatever, tó bá jẹ́ pé ó bá wù mí kí n ṣe anything for anything, I can just call them and say Egba. But that group yẹn, I am telling you, lónìí, if care is not taken, kì í ṣe pé if care is not taken, any WhatsApp group, any group tó bá ti jẹ́ public báyẹn, that any kind of you máa drop phone number wọn. Why would you drop your phone number in àwọn group tó mọ̀? Ká ní pé church ni, even though don't have any group tó bá jẹ́ church, tó jẹ́ church group, wọ́n hack ẹ̀. Get any group tẹ́ ní gan bóyá reunion àbí anything tẹ́ ti kóra yín jọgbọ́n, anybody ẹ máa rí pé wọ́n hack group. Ẹlòmíì gan tí wọ́n bá try láti hack tó bá rí hack, wọ́n máa pick phone numbers away. Do you know a lot of people? Hello. God bless you, sir. Mr. Adeniyi CLN. Yes, sir. Bàbá yẹn ò lè ṣe kí ni? Bẹ́ẹ̀ ni. Ó máa padà sákúrò bẹ́ẹ̀ ni. Ó máa padà sákúrò wọn lé gbogbo bàbá yẹn ò ní, because wọn tẹ bá rí continent bàbá yẹn gẹ́lẹ́ ni, it doesn't even expect pé family rẹ̀ kan lè wá. Kò like idea family tẹ wá kó fẹ́ gbẹ yẹn. Kò like idea kó bàbá yẹn kò mọ̀ pé bí ọ̀rọ̀ yẹn máa pọ́n ṣe padà já tó bá mọ̀ ni kò honestly kò ní wá sọ́dọ̀. Kò ní wá o, ó máa tẹ́ pa síbi tó wà yẹn o. Ó máa tẹ́ pa síbi tó wà yẹn ni. Agbábọ́lá ni bàbá yẹn, so many things bàbá yẹn ò ní dementia, bàbá yẹn mọ̀ nǹkan tó ń ṣe o. I know. Tẹ́lọ́ tí wọ́n wo kíní yẹn, because ìgbà tí wọ́n wo kíní yẹn lọ́gbọ́n mọ́ wọ́n táàgì ní ìtẹ̀ ọ̀pẹ́ ìjọ tí ó wò ń gbà yẹn. Tẹ́lọ́ wo kíní yẹn, wọ́n wá ní kí bàbá yẹn pé ìgbà tí wọ́n kọ́ wá gbé ṣò yẹn, ìgbà yóò dẹ̀ the second time, tẹ́lẹ̀ kó pàkà mẹ́ bàbá yẹn lákàá nọ́mbà o. Wọ́n tún wá ní pé kọ́ wọ́n tún wá pé. Phone number, wọ́n fẹ́ pe phone number, bàbá yẹn tún sọ pé phone number ọkọ ni Mr. Kenny pè. You get it? Wọ́n tún fẹ́ máa pe phone number tiẹ̀. So ṣe tó bá ní dementia ṣe tó ní kí àlàwọ̀ náà ṣe yóò get ẹ tó bá ní dementia tó bá ní kò tí ẹ rántí kékeré. Ṣé wọn náà mo sọ pé mo ti sọ lára pé tó bá ní dementia òkè rántí nǹkan kan. Ẹ tó bá ní dementia òun rántí kẹ̀kẹ́ wọn máa ń bá wọn tẹ fóònù gan ni kò tiẹ̀ lé láìpẹ́ àgbọn fóònù bẹ́ẹ̀ gbogbo nǹkan tí bàbá yẹn sọ ẹ tó bá ní dementia lè wọ bàbá yẹn mọ nǹkan tó ń ṣe. Inú wọn ti at the end of the day ẹ máa rí ó máa padà kúrò ní ọlọ́fà ó máa sá lọ síbò mí. Níbo ní òun àti lọ? Ẹ mọ̀ pé àṣírí ti tún tó ṣe wà lórí social media, àwọn èèyàn máa cast ẹ̀ ni. Ẹ wá máa wò how many churches àwọn majors mélòó tó jẹ́ pé kìíní ó máa wọ àwọn bíi CAC àwọn church kìíní yẹn tán sí social media ibẹ̀ ló máa sá lọ. Bàbá yẹn gbọ́n ẹ̀rí pé church Yíbò ló lọ ni. Church àwọn Yíbò ló lọ náà, Ifeanyi Achukwu yẹn. Ifeanyi Chukwu. Mo like bẹ́ẹ̀ ṣe correct mo like bẹ́ẹ̀ ṣe correct honestly mo like bẹ́ẹ̀ ṣe correct pastor yẹn jẹ́ mo like ẹ̀ èyí tó jẹ́ tí pastor yẹn bẹ́ẹ̀ ṣe ra yọ fún ọ mo like ẹ̀ pẹ̀tọ́ like mo pastor yẹn ti gbọ́ ti láòdẹ̀ sórí. I told you. Àwọn mo gbọ́ náà àwọn ìyá àti mọ̀ kò ní lè rí àyè lọ́dọ̀ Àgbàlá. Bẹ́ẹ̀ni, and the man accepted his fault. Pastor yẹn accept. And now tẹ́ bá ka comment ìwé a lot of things láwọn èèyàn kọ́. I was just looking at Àgbàlá èmi gẹ́gẹ́ personally I will see phone Àgbàlá kí n gẹ́gẹ́ bí wọ́n ṣàgbé kama kíní kankan yẹn. There are so many things. Àwọn kan ní wàá sí òtí ẹ̀ tí ìjáde rárá tó sì máa padà jáde. Tó bá fẹ́ ní WhatsApp kò yẹ k'Àgbàlá wà ńbẹ̀ káwọn family ẹ̀ lọ máa ṣe. Kò yẹ àwọn fẹ́ ó ti nígbà tó náà ti ṣe ibi tó ti Àgbàlá ti dé ó ti dá.
kọ́ lọ máa yanjú ẹ̀ ó ti sọ̀rọ̀ family ó máa dùn ẹ̀ ní family lọ́wọ́ kan máa lọ àjẹ́ǹdọ̀ bí ó máa sápò lọ́dọ̀ family ni because ẹ̀yin náà wo bí irú bọ́ọ̀sì yẹn ṣe mo láìpọ̀rọ̀ tẹ́lẹ̀ bá tẹ̀ fẹ́ ẹ̀pọ̀ èèyàn bí irú ẹ̀yin Mr. Kenny yẹn irú ẹ̀ tẹ́lẹ̀ ní ìrọ̀rùn àwọn nìyẹn ẹ̀wọ̀n wà nìyẹn. Àwọn ẹ̀ tiẹ̀ ṣe ní. In fact, so many things. In fact, ẹ̀kọ́ pọ̀ mú nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ pọ̀ mẹ́tọ́ kí most especially àwọn ọkùnrin gẹ́gẹ́ mẹ́ta nínú nǹkan tó ṣẹlẹ̀. Ẹ bá wa advice àwọn ọkùnrin. Ẹ̀kọ́ ló yẹ káwọn ọkùnrin kọ́ ẹ̀kọ́ gidi ló yẹ ká kọ́ mú nǹkan tó ṣẹlẹ̀ yẹn o honestly speaking. Because bàbá yẹn ò tọ́jú kò ṣe anything no responsibility ẹgbọ́n òyìnbó tó sọ ó ní kò sí fatherly care kò sí kankan. Kò sí ìgbà ní òṣè kankan ọmọ tí ò ràn bọ́dá yìí sọ pé òun bá ti di ó ní by now ó ní lọ́ọ̀yà ló yẹ kóun jẹ́ bóyá ìbá ti di sam. Bọ̀dá yẹn kò wá ń ṣe èbó lásán èbó ò dẹ̀ fó jẹ sórí tébù. Bàbá yìí ti fẹ́ máa attack ọmọ yẹn gan ìgbà tí ọmọ yẹn ń sọ̀rọ̀ ọmọ yẹn sọ pé I know you are intellectual you are intellectual you are kìnnìkọ̀dá you are kìnnìkọ̀ you are vibrant ọmọ yẹn tún sáré fún bàbá ẹ̀ ó tún hype ẹ̀. Bẹ́ẹ̀ni in fact so many things ọmọ yẹn ní ìjẹ́ tí báyẹn náà sọ gbígbó solution ọdún tọ́nìkan máa mú lọ ó máa ti padà kẹ́rù kan ó máa tó padà sá lọ bò ní ó máa sápò mẹ́ẹ̀ ní gbàgbọ́ mélòó la ìṣòro yẹn gbùgàn mélòó la gbàlá lè ṣe bẹ́ẹ̀. Bàbá yẹn fẹ́ kí wọ́n kówó sínú àkáǹtì òun kọ́ kówó yẹn fún òun 100,000 tó san kó máa fi jẹun ó rò bọ́wọ́ ló máa kó sí. Ètò ọmọ rẹ̀ gbọ́ tó ti ìjọba gbé náà ó bèrè àkáǹtì ọdún lákàtún náà ó ní ṣe tó bá ní dementia alákàtì apàkà nọ́mbà á dẹ̀ máa lọ báńkì yóò lọ mọ́ gbowó yẹn yóò mọ̀ ná díẹ̀díẹ̀ ó dẹ̀ ní dementia. Ibi tó júlàdé kọ́lọ́mọ jẹ́ kí àwọn kọ́lọ́mọ jàjà yà ọmọ wa máa yé màá. Àmín. Bàbá yẹn ṣe ẹwù yàtọ̀ láàrin wọn fẹ́ẹ̀sì lásán ni Mr. Kenny yẹn tí a bá ti rí fèsì kò ní ìdí ẹni. Ẹ̀yìn àtọ̀ pọ̀ mọ́ bàbá ni ṣùgbọ́n ẹ̀ mọ̀ bọ̀ kó àwọ̀ ò bá jọ bọ̀bọ̀bọ̀ yóò kò gbá ẹ̀mọ̀ tó bá ìpò báyìí bá ń jọ ó yẹ kí skin ẹ̀ fresh bàbá yẹn gan gbádùn ju bọ̀dà Kẹ́hìndé lọ ẹ wo ara bàbá. ẹ wo bàbá yẹn náà ẹ sì máa mọ bàbá ti jayé sẹ́yìn. Bàbá ti jayé bàbá dẹ̀ tí wọ́n á fọpọ̀ lọ jayé lọ bàbá tó wá ń lo agbádó tó fi ń jayé lọ ṣé bàbá tó lọ print ní chọ́ọ̀chì pásítọ̀ Ifeanyichukwu yẹn bàbá lọ print scholarship US ó wá pè fáwọn ọmọ fún òfin. The fullness I think díẹ̀ la ṣe gbọ́n many things kí a tó ti máa ṣẹlẹ̀ mẹ́rin ní òtúgbọ́n kọ́. Honestly díẹ̀ lásán lèyẹn ṣe gbọ́n mẹ́rin many things tó máa ṣẹlẹ̀ níbẹ̀ tẹ́ ẹ̀yìn òtúgbọ́n kọ́. Ẹ̀gbọ́n tó yà lájẹ́ wọn àṣà àwọn ẹ̀kọ́ ni ẹ̀wò tẹ́ bá lè gẹ́tẹ̀ mi àkàn sọ bóyá tí mi ò mọ̀ ní tẹ́ bá lè bóyá after the show maybe you can actually put a call to Agbala just. Like father, like mother to son, just advising. If you understand, deal opinion kẹ̀kẹ́ sọ pé bá ti sọ ó ti kúrò bẹ́ẹ̀ nìyẹn. Get point in mind. Ẹ̀kọ́ personal discussion ni ẹ máa jẹ́ kó dórí la. Personal discussion pé tẹ́yìn kan rò lélẹ́yìn. No, because ẹ fara balẹ̀ dé pẹ̀lú nǹkan suggestion so. Oyè mẹ̀gẹ́ káwọn èèyàn náà mọ̀ àwọn èèyàn náà ó máa wà ní àkọsílẹ̀ pé mo sọ ti tèmi pé that is one thing about me. Torí orí social media ni wọ́n ti announce gúrùpù orí social media náà mo dẹ̀ ti sọ wípé mi ò èmi o. Ẹ a sì máa sọ iye that one is not a big deal but people need to know. He shouldn't involve himself so much because Baba yẹn akóni sí yọ́yọ́ ni in fact it was only God that even saved me. In fact, nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú ṣèwà Àgbàlá in a very long way because àwọn tó jẹ́ followers gan ti máa wò pé why you. Àwọn ẹ̀mọ̀ pé òun ti jáde gan. Yes, na why you always bring new people without doing your findings. Ẹ understand? So emotionally kò yí sí láti lówó náà dídá wọ́n kàn máa tẹ̀wó kò lọ́nà. Kò yí sí láti máa kéèyàn sunkún náà ìjọba ìbí náà ti rí kìíní ẹ̀ka tó wá sí máìdì mi ló wá sí máìdì mi. Kéèyàn sunkún náà nǹkan tí máìdì mi ìgbà ṣe ní. Èmi bó ṣe ń ṣèmi náà nìyẹn. Honestly, that's a judgment. Tí máa ń dìbò ìbá ti ṣe tó bá jó tí máa ń dìbò ìbá ti ṣe máa ń dìbò because mo kàn wọ́n pé náà kí story mi tẹ́ bá rí bí pé cook up story nìyẹn at initial stage. Ọlọ́run aṣáájú wa. Àmín ẹ ṣé gan. Bàbá tí ẹ ṣé sà Mr. Adeniyi bàbá tí ó ní passport tó ń wà ní CBN a fẹ́ ṣe ẹ̀mọ̀ ká fẹ́ ṣe 5,000 alápapọ̀ so wọ́n fẹ́ gbé passport picture photograph bàbá wọ́n fẹ́ bí wọ́n fẹ́ fi ṣe 100 kìíní
bàbá tó lòun fẹ́ kọ gbogbo kíní tẹ̀ ń sọ bàbá ẹni bàbá lòun fẹ́ kọ ìwé bàbá òfìwé yẹn lẹ̀ fún wọ́n Mr. Kenny kò mọ̀ kọ ìwé bàbá lọ jókòó bàbá fẹ́ kọ ìwé bàbá wá rí 3 trillion lórí ìwé àwọn olùfẹ́ ra ìwé yẹn gan ṣẹ́yìn lẹ fẹ́ rà bàbá tí ò ní connection mọ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ bàbá tí ò ní connection tó ní nígbà tó young mọ́ Abímbọ́lá Adéníyì Ọba bàbá tí ò ní connection mọ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ so ní bàbá bá wá kọ ìwé sí connection wo ni bàbá fẹ́ fi ta ìwé yẹn níbo ni bàbá fẹ́ kó lọ ṣé school ní ṣé wọ́n ní ọ̀sán fún mi pé wọ́n fẹ́ kà wọ́n ṣe máa ń kàwé school nìyẹn ni pé ẹ̀ máa lè máa lò láwọn school wo ṣé wọ́n ṣe máa ń lòwe láwọn universities wa báwọn campuses wa nìyẹn ni wọ́n ṣe máa ń múwèé tó máa ń lò kọ́ nìyẹn kí bàbá hand over fún Mr. Kenny is still very young. I want to use this medium ṣe rí àwọn èèyàn wa tabára àwọn èèyàn wa tí wọ́n ní bí i schools àbẹ́yìn tẹ́ wà ní diaspora tí ẹni bí i ilé iṣẹ́ àbí ẹni bí school ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ bá wa employ Mr. Kenny. Mr. Kenny dé yẹn ó wà talented ó wà vibrant ó wà intelligent wọ́n ewu condition tó bá rẹ̀ lúlú ògì kí ló dé ẹ̀yin lẹ máa ràwé yẹn ẹ ṣọ́ra yín o kí ni mo fẹ́ kà ní òwe ẹ ṣọ́ra yín o ṣé wọ́n sọ pé mo gbé èbò ní bẹ́ẹ̀ mọ̀ pàrọ̀ oko ni ní ìgbé èbò ó lójú ìwé ṣé ní mo ti wà ó lójú ìwé tí mo lè kà lè fi lè dà mí lórí rú kódà bẹ́ẹ̀ bá ń dova ìwé fún bọ̀dà kẹ́ni kan tún wẹ́ nìkan tó máa bá bọ̀dà kẹ́ni dé step down àwọn èbó yẹn torí bọ̀dà kẹ́ni náà tún gbọ́dọ̀ lọ gbé àwọn èbó ńláńlá kó tún lọ máa fi kọ ìwé yẹn. I'm telling you mo bẹ̀ gbogbo wa nítorí sọlọ́run jẹ́ ká tọ́jú àwọn wa èmi náà wá lu opportunity láti bẹ̀ gbogbo àwọn tí bàbá yẹn gbà gbogbo ẹ̀yin tí bàbá gbà please ẹ jẹ́ ká forgive bàbá yẹn just find a place in your heart to forgive bàbá. Tàbí ká dẹ̀ sọ pé kí bàbá gangan fúnra rẹ̀ kó lọ ní ìrònú pìwàdà ọkàn torí bàbá yẹn gangan fúnra rẹ̀ kò help situation. Bàbá gan tá tiẹ̀ bẹ̀bẹ̀ fún gan bàbá yẹn gan ó hádẹ̀ há tiẹ̀ ní àfi bíi Fáráò. Bàbá yẹn hádẹ̀ há tiẹ̀ ní àfi bíi Fáráò. Pharaoh let my people go. Torí kí ló dẹ̀ jẹ́ kí ló fi bí bàbá yẹn wọ́n cast ẹ̀. Àwọn kan sọ̀rọ̀ pé ó yẹ kí Àgbàlá Gabriel kó kọ́kọ́ máa ṣèwádìí kó tó máa gbé wọn wá sórí afẹ́fẹ́ àbáyé tẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́ bá ní àròjinlẹ̀ ẹ mọ̀ wípé kò possible kò sí bí Àgbàlá Gabriel ṣe lè ṣe ìwádìí kó mọ àwọn èèyàn yẹn ní tòótọ́ lóòótọ́ láì gbé wọn wá sórí afẹ́fẹ́ orí afẹ́fẹ́ ló máa táṣìírí wọn nǹkan t'Àgbàlá Gabriel tá máa advice ẹ̀ kó máa ṣe ni wípé tó bá ti gbé wọn wá kó má tí ì jẹ́ kí wọ́n máa hẹ́ńtà ẹ̀ kí àánú ti máa ṣe wọ́n nígbà tó bá rí àwọn ènìyàn báyẹn kó gbé wọn wá wípé the first thing ni pé ẹ̀yin èèyàn mi lágbájá ó wọ́kìn wá ó sọ́dọ̀ wa ó lóun fẹ́ ìrànlọ́wọ́ ṣùgbọ́n nǹkan tá a kọ́kọ́ fẹ́ mọ̀ ni pé ta ló mọ ẹni ìdélé ẹ kàn sí wa if you know anything about this woman or about this man please get in touch with us ìyẹn la máa advice. So people will now people will start to reach out to him. Láti máa sọ fún nípa ẹni yìí o, tàbí ẹni tẹ́ gbé wá o, tàbí ẹni báyìí ló ṣe rí nǹkan tẹ́mi èrò pé a lè advice Àgbàlá Gabriel nìyí. Bọ̀ ó ní láti gbé wọn wá síta, tí ò bá gbé wọn wá síta àṣírí ò lè tú. Torí pé kò kí ń ṣe atinúmọ̀ràn. Tó máa mọ oyún ìgbé nínú ìkara wọn kò possible àfi tó bá gbé wọn wá. So the only advice tá a kàn lè fún wọn ni wípé tó bá ti fẹ́ gbé wọn wá kó má ti jẹ́ kó máa enter kó gbé wọn wá lágbájá rèé o
ó lóun wá láti ibi báyìí àmọ́ bóyá òótọ́ ni èyí tí ẹ bá mọ̀ wọ́n tá a fẹ́ mọ̀ nípa lágbájá ẹ kàn sí wa then people will now àmọ́ bàbá báyìí ló ti jẹ́ báyìí ló jẹ́ báyìí jẹ́ tá a ṣe máa tú ni at least show tó ṣe yìí òun ló tú àṣírí bàbá òun ló kà sí bàbá the first pastor tí ò ṣe show ẹ rí wípé bàbá yẹn jẹ lọ́gbẹ̀ ẹ ló yá wa. Ẹ káàsán. Happy Sunday, ma. Same to you. Happy Mother's Day, ma. Yes, so are you too, ma? Yes, ma. Mommy, pé àgbàrá kọ́ yọwọ́ lórí ọ̀rọ̀ bàbá yìí. Gúrùpù tán láwọn ṣí kò kàn wọ́n. Gúrùpù tán ṣí kò kàn wọ́n. Kò kàn wọ́n. Ọmọ yìí kí nọ́mbà wà lórí láyìn. Tí ọba yẹn lọ bá lọ fọ́ wa náà àwọn èèyàn, orúkọ wọn ò lè parẹ́ láíláí. Tí bá rí àwọn èèyàn jáde gidi gan sí bàbá yẹn nísìn. Àwọn èèyàn jáde sí bàbá yẹn gidi gan nísìn. Àwọn tó ti lóun fẹ́ ṣe American embassy fún tó ti gbágbágbágbá ẹnì kan tẹ̀ tí lónìí tó máa gbowó lọ́wọ́ ẹ̀. Ṣé lára 100,000 tàgbàdà fún lẹ́ni ẹ tí wọ́n fẹ́ máa gbowó nìkan ẹni yẹn ṣọ̀rẹ́ o. Ẹni ẹ lè máa gbowó ẹ o. Ẹ lọ ṣé bẹ́ẹ̀ mo bọ́lá ọlọ́fin ẹ lọ sórí péjì ẹ lọ wà ọkọ̀ tó post. Kò kọ́ àwọn èèyàn kan ti sọ kò kan Àgbàlá pẹ̀lú wọn sí WhatsApp kò kan wọn àwọn náà kọ́kọ́ bring ọ̀rọ̀ yẹn out. Èwo ló kàn wọ́n? Kí ni interest wọn nínú pé ẹ tó bá ṣe pé ẹ kí nìyẹn tán ó lò máa rí millions kí ni interest wọn bẹ̀? Millions fake wo ṣé bó ṣe rí mílíọ̀nù òwe nìyẹn ni. Ẹ wá dẹ̀ ní ó máa ṣe ẹ̀yin náà máa wà bẹ́ẹ̀ wọ́n ló kàn wọ́n bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa fi gbogbo àwọn Táíwò Òjó olú àlọ́ kó máa fi ṣe sample. Queen Remi ní Ìyálájé, a lot of people has come out again. A lot, really? A lot of people ti jáde gidi gan. Ní Canada bíbá yìí a ṣí Pastor Táíwò Òjó group bàbá yóò sí lórí group yẹn bàbá yóò orúkọ sí lórí group yẹn gbogbo àtàwà lórí group yẹn we are more than 400 bàbá yóò sí lórí ẹ̀. Àwọn join group bàbá yẹn ti wọ́n ló fọwọ́ àná Ọbásanjọ́. Yes, màá send ẹ̀ sí yín nìsín. Ẹ send ẹ̀ sórí fóònù yìí. Màá send ẹ̀ sí yín wọ́n ló fọwọ́ àná Ọbásanjọ́. Ẹnì kọ́kọ́ máa ó post ẹ̀ máa send ẹ̀ nìsín ló fọ́ máa wọ ó ní ó ṣe fọwọ́ àná ẹ̀fọ́ Ọbásanjọ́. Ó láwọn ti mọ̀ ti gbọ́. Let him collect the money. Mr. Ọdẹ́kúnlé Gbẹ́ngẹ́ Ebenezer. Ṣé 100,000 tó ẹ̀ṣẹ̀ fún pé kán tiẹ̀ máa fi jẹun? Ṣé ọ̀lẹ́ tún bí pé oní visa tó wá gbà? Bọ́ọ̀ lẹ ti ń ṣe báyìí, lè fi deposit ò sí ẹgbẹ́ kébi ó mọ̀ pa wọ́n ni. Jẹ́ kí kọ́ yọwọ́ nínú ọ̀rọ̀ yẹn, kò kàn wọ́n. Yes, ma. Wọ́n máa fi sample àwọn bàbá àgbà wọn bàbá tó jẹ́ bàbá nínú Olúwa. Kọ́ fi sample wọn, kọ́ máa fi wọ́n ṣe kíní àríkọ́gbọ́n. Kí ló dé? Kọ́ yọwọ́ nínú nǹkan tí ò ṣọlọ tí ò ṣe. Ó dà mà. Wọ́n yọwọ́ ń bẹ̀. Èmi náà support motion yẹn. Kọ́ yọwọ́ ń bẹ̀ kò kàn wọ́n. Ẹ jẹ́ kó lọ sí group tó bá wù wọ́n. Wọ́n ò ní sọ pé látọ̀dọ̀ yín ni pé scammer àjọlẹ̀ yìí méjèèjì. Wọ́n ti ní àgbà scammer àti young scammer pàdé ara wọn. That's what they are saying. Ṣé ẹ gbọ́rọ̀? Kí ló dé? Wọ́n yọwọ́ lórí ọ̀rọ̀ kò kàn wọ́n. Wọ́n jẹ́ kó máa bá tiẹ̀ lọ kó máa kú. Tọ́ ti fi adúrú ọdún ìtọ́ ti fi kó jọ. Kó má jẹ́ kẹ́nìkan kó kàn dé lójijì kó dá gbogbo ẹ̀. Very right. Ó bá wọn sọ̀rọ̀. Mo ti gbọ́ mà. Okay, ma. God bless you. So that will take care, yes, ma. Ẹ send ẹ jẹ́ àwọn ma. First and foremost. Ẹ kọ́kọ́ dárúkọ yín fáwọn èèyàn wa kẹ́ ẹ kí wa kẹ́ ẹ tó ṣe first and foremost náà. Ọ̀pá ilé gbogbo èyí tó ń wò mí. Adébímpé Aláṣọ Àdúrà lórúkọ mi, mò ń jẹ́ Adé lórí TikTok. Ẹ̀yin ní Adé, okay. So, first and foremost, no. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Àgbàlá Gabriel Church. Because yíní kẹ́mi lè ṣe mí. Bẹ́ẹ̀ni. Èmi ń pè mí kí àwọn èèyàn tó bá ṣe nǹkan tí ò dáa máa bẹ́ẹ̀ wí tó bá dẹ̀ ṣe tó dáa máa dúró máa tún yẹn kò lè ṣe nǹkan mi. Ìjẹta ni Àgbàlá wọ́n kọ́kọ́ gbé wọn jáde níjẹta Àgbàlá Gabriel Church Pastor Adémọ́lá Amosu ó recreate several times pé mi ò gbé bàbá wá láti wá tọrọ owó mo fẹ́ kí at least èèyàn kan ṣá
a ṣàmọ bàbá yìí bó ṣe ẹ̀gbọ́n bàbá bó ṣe ọmọ ẹ̀gbọ́n bàbá ò bímọ rí kò níyàwó kò ṣe kankan èèyàn kan ṣàgbọ ẹnìkan ṣàwọnú fámìlì fídíò yẹn rìn àwọn ọmọ bàbá jáde. I'm a dementia nurse specialist. Nígbà tí mi ti rí kẹ̀sì yẹn ẹ lè má believe torí pé different stages of dementia ló wà. Okay ma. Ẹjọ ẹ là á yé wa mà. Ẹ ṣe gan ni bí mo ṣe rí bàbá ní luck with his age wọ́n wà ní early onset of dementia. Dementia has about 4 stages. Ìgbà tó bá dé the 4th stage or the 3rd stage làwọn èèyàn tí ò ṣe iṣẹ́ nípa dementia wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń mọ̀ ẹni ìgbàgbé nǹkan ẹni ìṣàrán ẹni hallucinate bó táwọn tá à ń bá wọn ṣiṣẹ́ àti bó ti rí ṣẹ́rí agídí tẹ ní bàbá ń ṣe yẹn is part of dementia. Àwọn tó fẹ́ pé bàbá ń lé okó mọ́ wọn ní church tó kọ́kọ́ lọ tán ti lọ́dún 4 is part of it. Nítorí pé àwa tá wà ní Nàìjíríà with all due respect create awareness tó wà the sensitize tó nípa the disease of dementia kò jẹ́ kí a lè máa mọ ìgbà tí dementia setting. Bàbá wọn ní early onset of dementia. Ẹ gbà bí mo ṣe sọ àwọn míì lè má gbà but I am a specialist. Ẹ jẹ́ pé specialist lẹ́yìn mà then ìtòṣó wọn máa ń gbà àwọn èèyàn yẹn tó ń gbà àwọn èèyàn lówó gbowó sọ̀tún gbowó sí yẹn náà nǹkan ṣe part of dementia náà ni. It is part of àwọn yẹn kọ àwọn ìṣẹ́rí Nigerians are gullible gan. Tá a bá ti gbọ́ pé nǹkan yìí ó máa favour wa àkí access situation àkókòrò lẹ̀. Bàbá yìí lè bá wa ṣe professor ni bàbá yìí a máa ń dúró lórí antecedent púpọ̀ jù kí n wo this present situation. Ẹ wo bàbá àwọn tó ní bàbá gbá wọn bóyá 10 years ago ẹ jẹ́ ká sọ pé 70 ẹ wá wo àwọn wọ̀nyẹn tó ní bàbá gbá wọn yẹn tentative ni mo kàn sọ bàbá yìí jẹ́ 70 10 years ago àwọn tó gbá yẹn ṣe rò pé 65 years ni wọ́n ní no wọ́n láti jẹ́ bí ọmọ 45 ọmọ 50 ẹ̀wọ̀n age 50 sí 70 àwọn yẹn tí wọ́n wá nǹkan ni wọ́n wá nǹkan. The church tí bàbá ti lọ ta theologist form fún wọn pé kán wá lọ wọ́n ní 15 years ago so bàbá was like 65. Exactly àwọn tí wọ́n ta nǹkan fúngbà yẹn age yẹn kọ ṣé rí dementia nǹkan ṣe pọ̀ èèyàn máa jí lọ́jọ́ kan báyìí tó dẹ̀ máa ní dementia gradual forgetfulness memory loss and perspection téèyàn ti fẹ́ ṣe nǹkan tí bàbá fẹ́ jẹ́ tí bàbá ò jẹ́ wọ́n máa ríra wọn tí wọ́n ń jẹ́ nígbà tí wọ́n bá ní dementia. Ọ̀rọ̀ dementia is another case it's another topic entirely bọ̀bọ̀ kò fẹ́ fi dáhùn èèyàn lójú pé bàbá is 81 bàbá ní early onset of dementia. So gbogbo àwọn nǹkan tó ń ṣe in the last 5 years tó ṣe fáwọn èèyàn kí wọ́n mọ̀ pé kì í ṣe àwọn ló ń ṣe ọpọlọ bàbá ti dọ́gba ìyẹn náà ṣe máa ń sọ pé ká gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ kí ọpọlọ wa kó dọ́gba. Ẹ jẹ́ kí n tún ibi tí mo ti ẹ̀ lọ ní pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel because ṣe rí nǹkan tí èèyàn máa ṣe ń gbà ní it's not about money. Ìlú ìbò ni èmi àti yín wà wọ́n máa ń pè kankan ní support àwọn òǹdó nǹkan wọn fún yàn wọ́n bá ní wọ́n support èèyàn nǹkan tí Àgbàlá Gabriel ṣe nìyẹn and family unification tí Àgbàlá Gabriel ṣe ní òní àná wọ́n ti bẹ̀rẹ̀ látànà tó wá manifest lónìí èèyàn lè ra ní 100. Wàláì 24 years ago náà ti wá bàbá yẹn. 24 years ago náà ti wá bàbá yẹn mo lè sọ fún yín pé bàbá ní bóyá 11 countries ní bàbá ti lọ bàbá lè ní ọmọ kọ̀ọ̀kan ní 11 countries náà ti lọ yẹn. Canada tí bàbá náà wọ́n ti gbé 48 years ọmọ wọn sọ pé bàbá lè máa owó sẹ́. ń gbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ọ̀rọ̀ náà mọ̀ ní mà ti gbọ́ ni o nípa ọ̀rọ̀ bàbá pòfẹ́sọ̀ tó ti gboríṣiríṣi mílíọ̀nù lọ́wọ́ ènìyàn kó tó di pé ó wá lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel tí bàbá tó fẹ́ gba gbogbo ọmọ Nàìjíríà ń wo bọ́ọ̀rọ̀ ń ṣe lọ nìyí bí bá tó ṣe lọ àtọ́jẹ́ kí a